ẹ kú jókòó dáàdì. Ẹ sà. Láti iléeṣẹ́ ìbílẹ̀ TV ni a ti wá sà. Ẹ jẹ́ sà, ṣé ẹ lè bá mi dárúkọ yín fún àwọn tí wọ́n máa wà nílé. Ẹ ṣeun gan ni dáàdì. Ìbéèrè tí à ń béèrè òun náà ni pé tí a bá wo òde òní tí a wà yìí sà, ẹ rí i pé ọ̀pọ̀ nínú àwọn ọmọ wa ni wọn ò fẹ́ kàwé, wọn ò fẹ́ kọ́ṣẹ́. Tí a bá bí wọn, wọ́n á ní àwọn fẹ́ lọ kọ́ iṣẹ́ yahoo. Gẹ́gẹ́ bí òbí, kí ni nǹkan tí ẹ rí sí ìṣẹ̀lẹ̀ yìí sà? Ó gbára oṣù fẹ́ni òdì bá ká ọmọ lóòdì bá dúró ní dúró lórí ọmọ lóòótọ́ láti kékeré bó ṣe yẹ ọmọlúwàbí yìí bó ṣe tẹ́sí ọmọlúwàbí yìí tó o bá lè fún orúkọ mi ṣe má bọ̀ orúkọ mi jẹ́ gbogbo nǹkan wọ̀nyí fẹ́ni òdì bá ká ọmọ ìmúlò bàbá ìsọ tó ń fẹ́ lọ sí ìyàwó bàbá tó bá lọ́gbọ́n lọ́rí aṣọ ìgbé kó má bọ̀ orúkọ mi jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀bálẹ̀ bí ọba ní kóbi máa pàmì sí àfikún ó sàn sí ẹgbẹ́ ní ọlọ́pàá tó ń pàbù tí ìwọ̀ nítorí ìwà ọ̀daràn ìwà arúfin ìwà àbànújẹ́ ìwà dídẹ̀ ní èèyàn ní tó ń jẹ́ yàwó kò sí káfọ́ tó ń jẹ́ òtọ́ ọ̀rọ̀ fúnra wa Nàìjíríà ìdọ́gbọ́n pààyàn ni orí ẹ̀jẹ̀ wọ́n ọgbọ́n kan ọgbọ́n méjì tẹ́lẹ̀ fi dọ́gbọ́n pọ́pátì ní ìgbésí ayé ẹ̀ oore wọn ni wọ́n fẹ́ ṣe tó fẹ́ kọ́fà ni wọ́n bá gbà lọ́wọ́ ẹ̀yìn tóbi kan lè máa yẹ ọmọ àwọn ti bẹ́ẹ̀ lójú ara kò dáa kò sí wọn ní tó dáa jù ní wípé ó pọfẹsọ lọ́gbẹ́jà ó jẹ́ pọ́ọ̀tù mẹ́jọ ó ní ẹ̀ṣọ́ lọ́gbẹ́sọ lọ́kùnrin lóbìnrin tó bá tẹ́sẹ̀ ìyàwó wọn ṣe ni wọn ò lè ní orúkọ rere nítorí kọ́ bá ní máa rí tó gbọ́dọ̀ tó dùn náà ní àbúrò ẹ̀kọ́ rere lágbórúkọ òbí ẹja nígbà wọn bí ṣe wà tẹ́lẹ̀ lọ kódà ọlọ́run ti tòun sọ́dọ̀ á máa fi orúkọ rere á máa fi yan bùkún àwọn òbí ẹni nọ́mbà tó má bá wù àtijọba ha rèé mú ẹ̀wọ̀n kí ni ṣe Saudi Arabia tó mo lọ mẹ́kà mọ́ ṣe bá rẹ́kọ̀ọ́ ní family mú òkú tó bá mọ̀ ọ́ wọ́n tó máa ń ṣe ìyàwó wá ń yọ̀ ẹ̀kùn ní agbègbè yìí nítorí wọ́n ń pa àrùn ẹ̀kùn ni wọ́n ń pa àrùn jáde ni wọ́n ń pa àrùn sẹ́yìn ó bẹ́tà lẹ́nu òbí tó ká ọmọ ẹ̀ rẹ̀ ilẹ̀ tó yẹ kí ọmọ tó lè fún un sí àwọn ẹ̀dẹ̀ tó ń kọ́ lọ́wọ́ fún ìlú àti fọ́jà kálẹ̀ àwọn bàtà kọ́ wà àwọn ọ̀rọ̀ wẹ́ tó yẹ pé tí wọ́n àwọn ọmọ wọn ga lọ́jọ́ ọ̀tẹ̀ ni wọ́n tẹ̀lé ọmọ ilẹ̀ ká ó bá mọ̀ wé kò síbi tí àǹfààní ò ti lè wà fún ẹ wo fúnbọ́ọ̀lù àrùn sí ṣé wọ́n ṣe àṣà àwọn ọ̀gbẹ́lá òmùdá sí ìràwọ̀ education wọn tó so many realize but they have good day to today after the death so bó ṣe ní rẹ́kọ̀dù yìí nìyẹn but ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá lóbi Yorùbá bá mọ̀ lójú ọmọ Yorùbá lóòótọ́ á mọ̀ torí kan ló ṣojú wọn àti ìbọn kan. Ẹ ṣeun gan ni dáàdi o. Ìbéèrè tí mo fẹ́ béèrè náà ni pé ẹ rí i pé láwùjọ wa lóde òní àwọn òbí kan wà tí wọ́n kóra wọn jọ tí wọ́n pe ẹgbẹ́ wọn ní ìyá yahoo ẹ dẹ̀ rí i pé àwọn òbí mi wà tó jẹ́ pé àwọn náà ni wọ́n máa lé ọmọ wọn lọ sí ìdí iṣẹ́ yahoo wọn á nítorí pé bàbá lágbájá kan ó ti ra mọ́tò fún bàbá ẹ̀ tàmẹ̀dù kan ó ti kọ́lé fún ìyá ẹ̀ kí ni nǹkan tí ẹ rí sí eléyìí dáàdì. òbí yẹn gan ló bá yí ọmọ yẹn jẹ́ òbí yẹn gangan àwọn náà tó ń jẹ ọmọ wọn láti máa rò fọ́ọ̀bù náà wà ọ̀daràn ìwà ìpamọ́lẹ́kùn ìwọ̀n abatẹnijẹ́ kò dẹ̀ sẹ́ni sí àánú jìbìtì láyé torí ènìyàn ò ní dájọ́ ìyẹn kọ́ ló wá báyìí pé ẹjọ́ òun fẹ́ ṣe ìyàwó ó ṣe ilé ló bẹ̀rẹ̀ sí ní tàn lóríṣiríṣi ọ̀nà tẹ́ni òró kan sí ìgbésí ayé ẹ̀ títí ẹ̀ nígbà gbogbo pọ́pátì ẹ̀ irú ò lè gbé ìyẹn tó ń ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ lẹ́yìn nígbà yẹn ẹ̀yìn ọlọ́mọdé káwá sí fún ìlú tó wà. Ẹ ṣeun gan ni dáàdi wa mo fẹ́ béèrè ǹjẹ́ ní ẹbí ojúlùmọ̀ ara èyí tí ẹ fẹ́ kí fún ìpalẹ̀mọ́ ọdún. àwọn pọ̀ rẹpẹtẹ mo kí ọmọ mi lẹ́kọ̀ọ́ ọ̀dà ló mùsàlùmí olóògbé adéjúmọ̀ mo kí kiri gan pé àkúpalẹ̀mọ́ ọdún àlọ́ yá ṣe. aláwọ̀ mi. nípa ìjọba ìjọba ló ń wọ́n ká ìfún wọn sí. aláwọ̀ mi. ìwé ọ̀gá adéjúmọ̀ family àwọn yóò fà kì í family so àwọn akọ̀ family ọgbà àwọn ẹbí pátá àjọjẹ bí pátá
ilé bàbá nílé àná gbogbo ọdún àti ìtàmọ́ ọdún tuntun ọdún ìlẹ́lá àìsàn ọ̀pọ̀lọpọ̀ láyé àti láyé rere. aláwọn mi ẹ ṣe gan ni aláwọn mi àyàfọ́ olúwa ìṣọ́lẹ̀ kò ní pò lórí. aláwọn mi Thank you very much. you're welcome sir ẹ ṣe gan.